Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé kẹ́ bá wa tẹ subscription button kẹ́ tẹ notification bell sódà gbogbo bàtà bá ti ń ju àwọn review bíi eléyìí àjùmọ̀ máa láǹfààní láti ṣe kíni o láti jẹ gbádùn ara wa. Ǹjẹ́ sinimá wò là mú wá fún yín lọ́jọ́ tí ò ní o. Ajílómọ́tò mà ní. Ajílómọ́tò Mágílámọ̀tò ń jẹ́ Ajílómọ́tò nígbà kan o Màgí tó máa ń dùn mìrìmìrì nínú sachet báyìí. Àmọ́ nínú sinimá yìí ọmọge pupa mọ́lẹ́wà òun l'Ajílómọ́tò. Bóyá bọ́rí bó ṣe dùn náà ni wọ́n ṣe sọ l'Ajílómọ́tò torí pé kárí ilé kárí oko ni ẹ wo Àpáta TV lẹ́sìn máa rí wẹ́ lọ sórí YouTube ẹ tẹ̀ síbẹ̀ Ajílómọ́tò ẹ lè wo direct tàbí kẹ́ tẹ̀lé ṣàjùmọ́ yìí gẹ́gẹ́ bí àwọn fàṣẹṣẹ máa ń sọ yẹn ni wípé bóyá kẹ́ ẹ download ẹ wo láti bẹ̀ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lórí arábìnrin yìí gangan bó ṣe pupa tó yìí tó rẹwà tó yìí tó wá sọra ẹ̀dì kárí ilé látàrí pé ó fẹ́ lọ sí ìlú Èkó mà ní gbogbo ẹni tó bá ti wá sọ wípé àwọn fẹ́ mú lọ sí ìlú Èkó bíbà lé ní téètéèté at the end of the day kò ní sí Èkó ò sì ní jọra wọn. ẹ jọ̀ọ́ arábìnrin yìí ibo nílé ayé ẹ̀ gan máa padà já sí nínú apá kejì sinimá yìí ló máa jẹ́ ká mọ̀ bó ṣe fẹ́ jẹ́ gan ló máa jẹ́ ká mọ̀ bó ṣe fẹ́ lọ pé s'Ajílómọ́tò pàpà máa Jílómọ́tò ni àbí ajírinṣẹ́ tó ti ń jí Jílómọ́tò tó ń pèrè l'Ajílómọ́tò yóò padà mọ́ jírinṣẹ́ láéláé náà ni inú sinimá yìí ni wọ́n máa rí sinimá yìí wò. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí Mr. Apá ò gbẹ́yìn o Tosin Olaniyan lẹ́nu blébélé ìyẹn náà ò gbẹ́yìn Mr. Rotimi Salami wọ́n kópa gidi nínú sinimá yìí ń wo ẹ jẹ́ ká lọ wò kájọ wá dá kájọ fi ọ̀rọ̀ jomi toru ọ̀rọ̀ ń wo. arábìnrin yìí bó ní ayé ẹ̀ ṣe máa padà rí gan-an látàrí pé ó fẹ́ lọ ìlú Èkó gbogbo àwọn tó bá ti wá ń promise ẹ̀ nílùú Èkó yóò gbára lẹ̀ ní o àwọn náà ṣe níṣekúṣe wọn ṣe níṣàkúṣà náà bá méré ó di la wọn ti jà á lẹ̀ apádẹ̀rẹ̀ àwọn wà lábúlé tán fẹ́ kúlé Ajílómọ́tò lórí ṣùgbọ́n Ajílómọ́tò ó nípinnu tiẹ̀ Apá nípinnu tiẹ̀ báwo ló ṣe fẹ́ rí ẹ jẹ́ jọ pàdé lórí apá kejì sinimá Ajílómọ́tò tẹ́yìn ò bá ti wá wo apá kìíní ẹ sáré lọ sórí Àpáta TV ibẹ̀ ló wà Ajílómọ́tò ẹ lọ tẹ̀ síbẹ̀ lórí Àpáta TV Ajílómọ́tò bá gbé wá fún yín ẹ wo ẹ digest ẹ wá jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí ẹ má gbàgbé ẹ bá wa subscribe tẹ notification bell sódà gbogbo tàbí mú review bí eré wa àjọ màmá ní àǹfààní láti ṣe kí ni láti jẹ ìgbádùn ara wa ṣe púpọ̀. lẹ́yìn kí wọ́n tó lè mọ ọ̀la wọn gbé ọ sórí àkìtà àbí wọ́n gbọ́ mi à sọ̀rọ̀ ẹ̀dí kò sọ̀rọ̀ ẹ̀dí ìfẹ́ mi báyìí lórí bàbá fẹ́ ọ wá lọ fọ́ ọmọdé sí. Èkó àrò ìsàlẹ̀ ọmọ ilé ayé o mama tí akíní ọmọ líle sọ́ra rẹ o ẹ̀jẹ̀ rúrú pààyàn o. àlejò rẹ̀ lẹ̀jẹ̀ rúrú ọ̀pá èmi ẹ̀sẹ̀ jẹ́ túmọ̀ orí ní bú rẹ̀ gbọ́kọ́ tó pè mí ọmọ líle ní mí ọmọ líle ní wà líle o ọmọ líle ní fẹ́ mi ìjọ pa obìnrin tó sì pa mi mo ti fẹ́ yìí. ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ wọn ló rí tẹ́tẹ́lẹ̀ pàṣípàṣọ sórí wa. ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ wa ọtí tẹ̀lé àwọn arékò káàkiri. ìgbà wo sí gbà wo. tó ṣe rí wọn báyìí. inú jẹ́ ọmọ rí gbogbo ohun tó ń rí sọ́ọ̀sì rí gbogbo wa lásán rí. àwọn ibi tó ń da lọ́nà wọn bí tán lè gbà ní ìfẹ́lẹ̀. for quite some time nísìn.